Uni èmi yóò pèlè ìyá ẹ̀yin lọ́mọ àlọ́ máa ń jó àwẹ̀ níbẹ̀ lè dààmú lòdì ẹni bá ti tètè pé ń yá yóò pẹ́ ní ẹlẹ́ni láàyè àwẹ̀ níbẹ̀ lè dààmú lòdì níjọ ìyá yìí Côte d'Ivoire ni wọ́n máa pè nàdé yẹ̀mí ọmọ àlọ́ máa ń bẹ̀ ń fi dààmú lòdì ọmọ ìgè ní àròfà yìí tèmi ò ní. Ìgẹ́nẹ́ àròfà mẹ́ẹ̀ẹ́sà ní iwájú gẹ́gẹ́ ni mo fi ń gbà yín. Ara ìgẹ́nẹ́ tó dó gba ọ̀fà níyàwó ojú lóje. Ẹ̀yin lọ́mọ ìkúdù ńlẹ̀mẹ̀ ń so. Ìmàlẹ́ ń ṣe láìlá agbára ìgbà ní nǹka ayẹyẹ lójú mi. Ẹ̀yin lọ́mọ yín piri. Àwẹ̀ ní ọmọ àbòbù yín pìpì lájà. Wọ́n ní apá èkúté ilé ìwọ̀n kọ̀ máa ká òsánbì káyín piri lọ́mọ ọmọ ọ̀wàwà tó yí kẹ́ẹ̀mbò ọ̀ká ńlá àmù. Abo ojúrí bá wọn ní mo kó lùdù ọmọ yìí pàbùtù yẹkẹ ẹ̀yin lọ́mọ yìí jẹ̀kẹrẹ ó jẹ́ ìfọ̀pálù ojú yìí gẹ̀mùgẹ̀mù o. Ó jẹ̀lú bẹ̀ mo ní ẹ̀ka ní òun gbé sọnù bí kò débi ohun. Wọ́n ní ọdẹ lójú ẹgẹ́rẹ́ ọdẹ ńjẹ́ńjẹ́. Àwẹ̀ ní ọmọ ìfọ̀n Ìgẹ́nẹ́ àròfà yìí wá mi wá ọdẹ ńjẹ́ńjẹ́. Ọdẹ bọ́ ya máa jáya ẹ̀ o ọdẹ ńjẹ́ńjẹ́.